ajé o àjálù ńlá rèé o ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Òjó tó fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀mí ìyìn ò tọwọ́ òun bọ́. Lizzy Anjorin tú àṣírí ńlá nípa Mohbad àti àwọn èèyàn tó fi ń gbé oògùn olóró kó tó di pé ẹ̀mí rẹ̀ bọ́. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Eléyìí tó ṣẹlẹ̀ tí Ìyábọ̀ Òjó yìí tún bani lọ́kàn jẹ́ o. Gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó fọ́mọ láìpẹ́ yìí ni Ìyábọ̀ Alice Òjó tí àwọn olólùfẹ́ rẹ̀ tún máa ń pè ní Queen Mother ti jáde láti jẹ́ kó di mímọ̀ pé ìjàmbá iná ńlá kan ṣẹlẹ̀ sí iléeṣẹ́ òun tó wà ní agbègbè Ìsọlọ̀ nílùú Èkó níbi dédé aago 7 ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun Túsídéè ọjọ́ 8 oṣù kejì ọdún tá a wà yìí, bó tilẹ̀ jẹ́ pé wọn kò tí ì mọ ohun tó fa ìjàmbá iná yìí tàbí oye nǹkan tí ìṣẹ̀lẹ̀ burúkú yìí ti bàjẹ́. Ó hàn nínú fídíò tí òṣèrébìnrin gbé jáde lórí ìkànnì ayélujára rẹ̀ pé àwọn àga, tábìlì àti àwọn irinṣẹ́ kọ̀ọ̀kan ti bá ìjàmbá iná yìí lọ. Bẹ́ẹ̀ ni ipa iná hàn lára ògiri ilé náà, ṣùgbọ́n arẹwà òṣèré yìí fi ìdùnnú rẹ̀ hàn pé ẹ̀mí ẹnìkankan ò bọ́. Bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó farapa nínú ìjàmbá yìí. Òṣèré yìí ní ọpẹ́lọpẹ́ àwọn òṣìṣẹ́ òun tó ń pariwo fáyàfàyà àti àwọn panápaná orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ìyẹn Nigerian Fire Service tó tètè dá wọn lóhùn ní kíá mọ́sá ni àwọn ò fi pàdánù gbogbo ẹrù tó wà nínú ọ́fíìsì yìí pátápátá. Bó ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò sẹ́ni tó pàdánù ẹ̀mí rẹ̀, bẹ́ẹ̀ ló ń dúpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ rẹ̀ àti àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ panápaná fún bí wọ́n ṣe tètè dáhùn ní wàràǹṣeṣà láti dẹ́kun ìjàmbá ńlá yìí. Bẹ́ẹ̀ ni òṣèré yìí fi àwọn olólùfẹ́ rẹ̀ lọ́kàn balẹ̀ pé ilé ọba tó jóná ẹwà ló bù sí nítorí òun sì ń padà bọ̀ pẹ̀lú okun tó ju tàtẹ̀yìnwá lọ. Nígbà tí òṣèré yìí gbé fídíò ìṣẹ̀lẹ̀ náà sí orí ìkànnì ayélujára rẹ̀ pẹ̀lú orin ọpẹ́ tó gbé sí i, bẹ́ẹ̀ ló kọ sábẹ́ rẹ̀ pé eléyìí ṣẹlẹ̀ lónìí ọjọ́ 8 oṣù kejì ọdún 2025 nìkan bí aago 7 ìrọ̀lẹ́. Ṣàdédé ni iná ṣẹ́yọ nínú iléeṣẹ́ mi, ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ panápaná orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn òṣìṣẹ́ mi tó gba àwọn ohun tó kù là. Mo dúpẹ́ pé kò sí ẹni tó pàdánù ẹ̀mí rẹ̀. Èṣù dán wa wò lónìí ṣùgbọ́n Ọlọ́run ní rárá. Pẹ̀lú Ọlọ́run ní ìhà mi, a sì máa padà sórí ẹsẹ̀ wa tó sì máa jẹ́ nǹkan nílá ju tàtẹ̀yìnwá lọ. Báyìí ni òṣèrébìnrin àti oníṣòwò yìí ṣe kéde ìṣẹ̀lẹ̀ burúkú tó mú pàdánù àwọn nǹkan olówó iyebíye yìí, tí àwọn olólùfẹ́ àti alátìlẹyìn rẹ̀ sì ń kọ àwọn ọ̀rọ̀ ìyànjú àti ìmúlọ́kànlé lóríṣiríṣi sí i pé bó tilẹ̀ jẹ́ pé ohun tó bani nínú jẹ́ ni ohun tó ṣẹlẹ̀ sí i yìí, wọ́n ní Ọlọ́run ò lè ṣe nǹkan kó má fi àyè ọpẹ́ sílẹ̀, àti pé ẹ̀rí ńlá ni pé kò sí ẹnikẹ́ni tó gbabẹ̀ jáde láyé nítorí ọ̀pọ̀ ìjàmbá báyìí ló ti ṣẹlẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì gbabẹ̀ lọ. Wọ́n ní kó sọkàn gírí nítorí ilé ọba tó jó ẹwà ló máa bù sí i, àti pé ó sì máa gòkè kọjá àyè tó wà yìí. Ó mà wá ga báyìí o. Ṣẹ́yìn náà ti gbọ́ àṣírí ńlá tí Lizzy Anjorin tún tú nípa Mohbad àti bí ó ṣe máa ń bá àwọn kan gbé oògùn olóró nígbà ayé rẹ̀ tó sì ṣeé ṣe kó wà lára ohun tó rán lọ sọ́run àpàpàǹdodo, àti bí àwọn tó wà nídìí iṣẹ́ burúkú yìí ṣe jí fóònù rẹ̀ ní kété tó jáde láyé tí wọ́n sì rọ irọ́ bàǹtàbàǹtà mọ́ Sam Larry àti Naira Marley lẹ́sẹ̀. Gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa tó máa ń talé talẹ̀ tí àwọn olólùfẹ́ rẹ̀ tó máa ń pè ní yèyé mẹ́sọ̀ yìí tún tú àṣírí bí àwọn kan ṣe rán oníṣẹ́ ikú sí òun tó sì mú àwọn ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ wọ̀nyí jáde. Ẹ wo àwọn ọ̀rọ̀ yìí wo ju ẹnu mi lọ. Àwọn àgbà sì ní ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀hún, oníkan làjẹ́ ó ṣe. Ẹ̀yin ẹ gbọ́rọ̀ láti ẹnu Lizzy Anjorin fúnra rẹ̀. Ìdí tó o ṣe jí fóònù Mohbad Gistlover òun ni wípé àṣírí drugs tó ń fi gbé ò fẹ́ kó tú. Kí ló dé tó ṣe delete iCloud ẹ̀? At least iCloud ò wà deleted nígbà tó wà lọ́dọ̀ Naira Marley. Odidi fóònù ò dẹ̀ sọnù nígbà tó wà lọ́dọ̀ Naira Marley. Àbí nígbà tó kú lọ́dọ̀ Naira Marley tó bọ́ sí sáìdì títí yín ni fóònù ẹ̀ sọnù ni iCloud ẹ̀ sọnù. If you guys are not into drugs, tó ń bá dẹ̀ wo àwọn iṣẹ́ tó ń ṣe Gistlover, wà á rí pé àwọn iṣẹ́ tó ní ṣe pẹ̀lú ká pàdé èèyàn láti dọ́gbọ́n ta drugs ni. Wà á rí pé ìjọ́ tó ti dáyé ò ṣiṣẹ́ kan pàtó, ò wá iṣẹ́ kankan ṣe rí Gistlover. Àwọn iṣẹ́ bíi wèrè iṣẹ́ kẹ́ kó èèyàn jọ kẹ́ kó ẹran jọ kẹ́ fi máa dọ́gbọ́n ta drugs. Gistlover, ẹ̀yin lẹ tí Mohbad kó dárúkọ Naira Marley tó rẹ̀ ti mọ̀ pé fẹ́ pa kẹ́lẹ̀ lo fídíò yẹn fi kọ lọ́rùn. Yes or no? For the fact that Mohbad iCloud and WhatsApp and phone number did not get lost at Naira Marley's house.
I will pick you Gistlover as the drug lord, not Naira Marley or Sam Larry. Because if truly Naira Marley and Sam Larry does drugs, they own it with their chest. But you, Gistlover, you were forced to steal that guy. You took his phone, you deleted his iCloud. To do what? To clean up evidences that will show that you, Gistlover, are into drugs. Baba Mohbad, tẹ́ bá fẹ́ mú àwọn tó pa ọmọ yín. Ẹ ní láti detach Sam Larry Naira Marley kúrò lára àwọn kan. Nígbà tí Gistlover rí wípé kéèsì yín tọ̀ fẹ̀dẹ̀ léèyàn lẹ́yìn, wọ́n wá rán èèyàn sí yín. Ẹni ẹ wá match Sam Larry àti Naira Marley. Ó match wọn pẹ̀lú àwọn tó lè give vital information láti lè yọ wọn. And I was right, I was warning you 2-3 weeks ago. Torí bàbá Mohbad àti lọ́ọ̀yà bá yín pé òun fẹ́ fault DPP. First thing tó yẹ kẹ́ sọ ni wípé wọ́n yọ Naira Marley àti Sam Larry. Àwọn tó kù kan question wọn. Ìyẹn àwọn tọ́rọ̀ bá kàn tó bá wà bẹ́ẹ̀. Èyí tí ò bá sí níbẹ̀. But bàbá Mohbad, why would you allow Sam Larry and Naira Marley to be in that list? Ṣé mọ̀ pé wọ́n gbá géèmù fún yín ni? Ṣé mọ̀ pé Sam Larry àti Naira Marley tó wá include sínú list yẹn, wọ́n fi yọ àwọn tó yẹ kó fún yín ní vital information ni? Ṣé ẹ já ni? Ṣebí mo sọ fún yín 2-3 weeks ago. Mo lẹ́rù tẹ̀dì yìí wọ́. Mo ní ṣé kí n ṣe pámùkùn ló bá yín tò. Tó bá jẹ́ pé wọn ò fi Sam Larry àti Naira Marley sí ni, kíní yẹn tún lè ṣe é gbé wọlé fún further investigation. Bọ́bẹ̀ yẹn kọ́ là ń lọ. Ìyá Mohbad ó ti wà pẹ̀lú àwọn Gistlover tí wọ́n ti kọ script fún ìyá oníyà, tí ìyá sọ pé ẹ bá ń wá Sam Larry, ẹ bá ń wá Naira Marley, àwọn náà pa ọmọ wọn. Mo dẹ̀ wọ́n ní ìyá Mohbad. Mo ní tẹ́ ẹ̀ sọ iṣẹ́ ẹlẹ́rìí ẹ̀. Mo ní torí ó máa lẹ́yìn. Torí pé Gistlover ní concept kan. Àwọn èèyàn ló máa lọ ń tì. Àwọn ọ̀dẹ̀ ó máa ń tì wọ́n kán gbẹ̀wò òun ṣe. Ó dẹ̀ máa ń tì wọ́n kán gbà kó òun kú. Just like what she did at Idumata. Ó ti àwọn ará Idumata sẹ́nu kú. Kwame ó ní ká pa Lizzy. Mo rẹ́rìn. Ó ní ká pa Lizzy. Tó bá jẹ́ pé wọ́n succeed àti pa ọ̀tá Lizzy, Gistlover ò bá dálé Àríkẹ́ lórí àbí Mr. Lawal. Ọmọ tó ń sọ̀rọ̀ yìí, ẹ jẹ́ kí n fi fídíò ẹ̀ hàn yín. Ṣé rí fídíò tí mo fẹ́ fi hàn yín? Wọ́n tó 2 sí 3 nínú fídíò yẹn. Ṣùgbọ́n òun gangan máa nawọ́ sí fún yín. Ẹ jẹ́ kí n fi fídíò ọmọ náà hàn yín. Gba sẹ́yìn díẹ̀ kẹ́ gbọ́. Ẹ máa gbọ́. Ó mọ̀ ọ̀rọ̀ tó sọ fún mi. Ó ní ṣé mo ní àwọn ọmọ ọ̀tá lọ́wọ́ tí wọ́n lè lọ sí ilé Lizzy tó máa fọ́ gíláàsì mọ́tò ẹ̀ tó bá kí mo parọ́ mọ́ ẹ̀ ògún lélẹ̀. Ògún rẹ̀. Ṣé mo sọ fún mi pé ṣé mo ní àwọn ọmọ ọ̀tá tó lè lọ bá Lizzy? Ó ní ẹ̀tọ́ nínú ẹ̀tẹ̀ ń bí ẹ, mo fẹ́ kó kúrò láyé, mo ní ṣe ká pa ni. Kwame ó ní ká pa Lizzy. Mo rẹ́rìn. Lọ́kàsí rẹ́rìn. Ó mẹ́sẹ̀jì mi, sísá mo pé náà rẹ́rìn. Ó wá ní kó fẹ́ lọ bá godmother ẹ tí bá parọ́ ọmọ ẹ̀ Kwame jáde. Ó lóun fẹ́. Ta ni godmother tó ń sọ yìí? Ẹ jẹ́ kí n fi fídíò ọmọkùnrin náà hàn yín. Ẹ máa bọ̀. Fídíò ọmọkùnrin náà rèé. He's the guy. He's the guy.